inú ọdún tuntun la wà, ẹ̀yin obìnrin ẹ yé ṣòfò ara, ẹ má ṣòfò ara mọ́. Kò sí nǹkan tí ọkùnrin ń stọ́dì lára obìnrin, kò sí nǹkan tóbìnrin àtọkùnrin jọ ń stọ́dì lára ara wọn láàrin oṣù mẹ́fà ọdún kan tí wọn ò bá ti fẹ́ra wọn, tí ì ṣe pé wọ́n wà léèwé, tí ì ṣe pé wọ́n ń ṣe nǹkan kan tó wá important tó keep wọn busy, tán bá ti gbéra wọn sílé wọn nìkan ṣe ni. So ìwọ tó wá lọ ń dáná fọṣọ sebẹ̀, wọ́n á kó gbogbo aṣọ jọ fún ẹ, àwọn míì á tún láwọn ọ̀rẹ́ boyfriend á tún kó boxer tó tẹ gan, wọ́n á kó jọ fún wọn, á jókòó tí á fọ̀ látòkèdélẹ̀, á múlẹ̀, á nù, á máa ń fi nulẹ̀, á mú gbogbo ẹlòmíì ọdún méje ọdún mẹ́jọ rì tó ti bẹ̀rẹ̀ sí ń ṣòfò ara. Ṣé ọkùnrin tó ti mú ẹ, tó ti dó ẹ, tó ti mọ gbogbo awẹ́ òbó ẹ, tó ti lè kayé irun òbó ẹ, ó ti mọ bí gbogbo àwọn lábíò gbogbo ẹ, gbogbo ibi tó bò ẹ wà, ó ti mọ everything. Ṣé o feel pé even tó bá dọ̀la gan, tó bá lówó lọ́wọ́, tó fẹ́ yàwó, ṣé o feel pé òbó ẹ tó ti already sú yẹn ni lo feel pé ó máa fẹ́? Títorí ẹ̀ lẹ ṣe máa ń rí àwọn ọkùnrin míì tó yẹ pé wọ́n á déètì obìnrin fọ́dún méje ọdún mẹ́jọ, at the end of the day wọ́n á kàn lọ fọ́mọ kékeré kan lóyún ni láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin, wọ́n á lẹ́ni táwọn fẹ́ nìyẹn nítorí wípé wọ o ti already sú. So ẹ má máa tanra yín, gbogbo ètò ń dáná fọṣọ sebẹ̀ yẹn kò pè ẹ́. Torí one thing nípa àwọn ọkùnrin ni tó bá lọ study men's psychology and sexual nature ọkùnrin ni pé òbò tọkùnrin bá ti ń dópẹ́ títí tó bá yá òbò yẹn máa sú. So ìwọ tó ti wá ń déètì ọkùnrin, tẹ́ bá mọ̀ pé nìkan ṣe fẹ́ fẹ́ra yín, kò sí nǹkan tẹ́ ń ṣe láàrin oṣù mẹ́ta. Gbogbo àwọn clinical test tó yẹ kẹ́ ẹ ṣe, ẹ lọ ṣe àwọn test yín, ṣé genotype yín wà compatible, ẹ lọ ráwọn òbí ara yín, ẹ rí tẹ́ ẹ bá ti lè ṣe yẹn láàrin oṣù mẹ́ta oṣù mẹ́rin ọdún kan, kò sí nǹkan kan tẹ́ ń ṣe, ẹ ń tanra yín ni. Torí ẹ lè mọ̀ wá ara yín tán, ò lè mọ̀ wá ọkùnrin tán, ọkùnrin náà dẹ̀ lè mọ̀ wá obìnrin tán. Obìnrin dẹ̀ máa ń fìwà pamọ́ ni. Tóbìnrin ò bá tí ní security bí oyún, bí kò ti lóyún, bí kò ti bímọ, ò lè guarantee ẹ̀. Ìwà tóbìnrin bá ń wù níta, o lè guarantee ọkùnrin ni òun sábà ń pretend. Àwọn ọkùnrin what you see is what you get. Ọkùnrin tó bá ti láhùn láti courtship á láhùn tó bá délé ẹ̀, ọkùnrin tó bá nẹ̀ ń courtship á nẹ̀ tó bá délé ẹ̀, ọkùnrin tí ò bá ń rí ti ẹ̀rọ ní courtship a kò ní mọ̀ rí ti ẹ̀rọ náà tó bá délé ẹ̀. What you see is what you get. Ọkùnrin òun sábà ń pretend, obìnrin ló máa ń pretend. Tá lọ lé yín, tá múlẹ̀, tá máa gbá, tá máa hán, tá fi máa nu gbogbo dọ̀tí kẹ́ lè rò pé bóyá èèyàn gidi ni. Tóbìnrin ò bá tí ì délé ò lè mọ̀ why. So ìwà tẹ́lẹ̀ ń study yẹn ẹ̀ ń tanra yín ni. Inú ọdún tuntun la wà, ẹ̀yin obìnrin ẹ yára yín lọ́pọlọ. Òbò tọkùnrin bá ti ń dó for so many years, tó bá yẹ òbò ẹ máa sú, kò lè kówó lérú òbò yẹn mọ́. Ìwọ náà imagine wò gbà tá wà ní yunifásitì, kán wá sọ wípé year 1 tá wọ yunifásitì kan ti fún wa certificate, gbogbo ọpọlọ tá a fẹ́ gẹ̀ẹ́tì wọ́n ti already fún wa. Ṣé lẹ́yìn tí wo ti gba certificate ṣó tún mọ́ lọ school mọ́? O ní lọ school mọ́, o tó ní mọ́ waste owó bá rẹ̀ nígbà tẹ́ pé certificate tó kúkú fẹ́ ṣiṣẹ́ fún wọn ti fún ọ lọ́fẹ̀ẹ́. Gbogbo ẹ̀tọ́ ọkọ ló ti ń fún, o ti ń fọṣọ ẹ̀, o ti ń dáná fún, o ti ń gbénú ilé ẹ̀. Jọ tó bá jẹ́wọ́ lọkùnrin ṣó tún lọ fowó fẹ́ rú ìyàwó yẹn. Even tó bá rówó ẹlòmíì ló máa fẹ́, ló ṣe máa ń dífá fún àwọn ọkùnrin tẹ́ pé wọ́n á date yín for so many years, wọ́n á wá lọ fọ́mọ kan tán pàdé láì ju 3 months lọ. So kò sí nǹkan kan tó important nínú relationship tẹ́ ń ṣe láàrin ọdún mẹ́jọ ọdún mẹ́fà ọdún márùn-ún, rubbish ni. Ẹ má tanra yín. Èèyàn tí ò bá ní relationship gan, ó bẹ́tà ẹlòmíì tó ní relationship ẹ kàn ṣòfò ara ni. Ọ̀dọ̀ obìnrin nìfẹ́ máa ń wà, obìnrin ló máa ń nífẹ̀ẹ́, òní ògbéfẹ́ kárí. Kò sí ìfẹ́ kan tó ní sí ọkùnrin kankan tí ò bá ti lè fẹ́ láàrin oṣù mẹ́fà láàrin ọdún kan, ìyókù ẹ̀ ń tanra yín ni. Kì í ṣe pé bóyá ẹ wà níléèwé àbí bóyá ẹ sì jẹ́ undergraduate o, ẹ fẹ́ kàwé tán o. Tó bá dẹ̀ mọ̀ wípé ò tí ì níṣẹ́ lọ́wọ́ tó lè fi fẹ́ yàwó tó lè fi fọ́kọ, kí lẹ́ tẹ̀ ń ṣe relationship òfò tẹ́ kan ṣòfò ara, tẹ́ ń dóra yín, tẹ́ ń waste time ara yín. Ní ìsìn ọdún tuntun láwa ẹ̀ báyìí, obìnrin míì tún ti bẹ̀rẹ̀ tí ń ṣòfò ara, ẹlòmíì ti ń lọ lé boyfriend, wọ́n ti ń káṣọ fún, wọ́n ti ń kó boxer fún àwọn ọ̀rẹ́ boyfriend, wọ́n ti káṣọ fún ọjọ́ ó ti ń fò. Kí ni tẹ́ ń gbin? Àwọn ọ̀rẹ́ boyfriend ẹ̀ sì lélẹ̀ tán pè ẹ́ níyàwó wa, wọ́n ti mọ̀ pọ́ọ́rẹ́ àwọn ò lè fẹ́ ẹ, wọ́n wá dá boxer jọ fún ẹ, á wá pọ̀ gègèrè àtọ̀ gan, wọ́n wá kó fún ẹ, wàá jókòó tí wàá máa fò. Rubbish òfò ló ń ṣòfò ní, Ọlọ́run ní jẹ́ ó ṣòfò, kó tètè mọ̀ wọn rẹ. Kò sí study òfò kankan tẹ́ ń study ara yín. Tó o bá ti ṣetán láti marry gan, ò ní ìdí relationship. Èèyàn tó bá wá bẹ́ẹ̀ lẹ́nìí tó lóun fẹ́ jó lọ ráwọn òbí ẹ, kò sí tó yí ń bẹ̀. Torí gbogbo òrégbè tẹ́ ń ṣe yẹn ò wúlò. Ẹ lọ fún clinical test, ṣé genotype yín wà compatible, ṣé blood group yín jọra wọn, ṣé resource factor yín jọra wọn, ẹ lọ wo gbogbo necessary things. Bèèyàn rí ẹ lẹ́nìí, ó lóun fẹ́ kó o tó lajú o ti kó délé o ti bẹ̀rẹ̀ sí ní gbé bẹ́ẹ̀. Rubbish ni o. Tó bá lọ study
men's psychology and sexual nature wàá mọ̀ wípé bọ́pọlọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń rò so má tanra ẹ gbogbo àwọn tó ní relationship tó ń rò pé bóyá wọn ràn ráyé wá yẹn àwọn ganan ráyé wá torí nígbà tí yẹn bá máa já ìjùlẹ̀ ní ìsìn ìwà àtẹniyìn àwọn tó ní relationship yẹn padà balance náà ni balance àwọn tó á tún máa balance jù ẹ lọ because ìwọ máa ní emotional trauma àwọn ò ní emotional trauma nígbà tí ọ̀sẹ̀ ni tí wọ́n fàyè wọn fún náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ fún Jésù so ẹ má tanra yín òbò tọkùnrin bá ti dó tó ti mọ gbogbo awẹ́ tó ti mọ everything òbò yẹn gan ti sú kó o tó ṣẹ̀ṣẹ̀ délé ẹ̀ kò sí tó burú nu kó lọ kíyàn tó ń fẹ́ kó lè mọ irú èèyàn tó jẹ́ kó mọ̀ bóyá Boko Haram gan ni ṣùgbọ́n kó wá kó gbogbo ẹrù ẹ kó wá lọ bẹ̀ kó lọ di Mario síbẹ̀ òfò ara ló ń ṣe má tanra ẹ o tó bá nìkan ṣe ọkùnrin tó bá nìkan ṣe láàrin oṣù 6 ọdún kan tí ò bá ti márì ẹ sílé ó ń tàn ẹ nì bẹ́ẹ̀ ni àfi tó bá yẹ pé relationship yẹn ó wà devoid of sexual intercourse the relationship tẹ̀ ti ń dóra yín o ti kẹ́rù sílé ẹ̀ o ti ń gbélé ẹ̀ o ti ń fún ní benefit ọkọ o ti ń dó ẹ o ti ń fọṣọ ẹ̀ o ti ń dáná fún o ti ń ṣe everything nǹkan tí wọn náà fẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ kówó lé tó dẹ̀ ti rí benefit ẹ̀ ṣé wà tún lọ waste owó tún lọ kówó lé again so ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tán date yín fọ́dún 10 ọdún 12 ọdún 8 ẹlòmíì relationship ọdún 11 years ẹ̀yin lẹ̀ ń dìlé ayé ara yín bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ̀ ń dìlé ayé ara yín àwọn ọkùnrin gbà míì wọn yìí sábà sọ̀rọ̀ mọ́ọ̀jì action ló fi máa sọ̀rọ̀ fún ẹ ọkùnrin tí ò fẹ́ láàrin ọdún 2 3 4 5 6 tí sì ṣe pé nǹkan kan ló ń di lọ́wọ́ ó yẹ kó o ti mọ̀ wípé ìyẹn that one he has spoken already so ẹ má tanra yín jẹ o kò sí yìí kankan tó wà nínú ẹ̀ ju pé tí ò bá ti lè fẹ́ ẹ kó rọra máa bá tiẹ̀ lọ ẹ má tanra yín mọ́ gbogbo ìtẹ́ ń lọ ilé ara yín tẹ́ ń lọ ń sun bẹ̀ tẹ́ lọ ń gbé bẹ̀ tẹ́ lọ tẹ́ ẹlòmíì akẹ́rù á lọ di permanent marriage sílé ọkùnrin tí ò tí ì fẹ́ nígbà yẹn bá sì rọra rówó tó rẹ́dì láti marry á sì fìlé yẹn lẹ̀ fún á lọ fẹ́ lòmíì á wá gbẹ́nu sékè á máa sunkún ọkùnrin òbúrú ẹ̀yin lẹ̀ mọ̀ wọn ara yín kò sáǹfààní kankan nú òbò ju wípé kó wọ pátá sóbò ẹ tọkùnrin bá fẹ́ ẹ tán kó bọ́ pátá ẹ fún un ṣùgbọ́n wípé ló wá lọ jòkó sínú ilé ọkùnrin kan ó ti mọ gbogbo bí gbogbo odò ẹ gbogbo lábẹ́ òmà nura àmì lábẹ́ òmà jòrà gbogbo awẹ́ òbò ẹ gbogbo ẹ ló ti mọ̀ ó ti ń dáná fọṣọ sebẹ̀ ó ti ń ṣe ìṣe ìyàwó jọ ó wá rò pé ìyẹn á wá gọ̀ á wá tún fẹ́ ẹ Fẹlá Aníkúlápó mọ̀tàn rẹ o wọ́n mọ̀tàn rẹ gidi mọ̀tàn rẹ rárá mọ̀tàn ara rẹ kò yá jẹ́ kórí ẹ̀ pé kò sí ten study ọ̀pọ̀lọpọ̀ yín tó yẹ kẹ́ ẹ mójútó gan ẹ̀ ní mójútó so ẹ mọ́ tanra yín o tí ò bá ti lè fẹ́ ẹ láàrin oṣù 6 ó ti ẹ̀ pé ẹ lè mọra yín tán o ò lè mọ̀ wá obìnrin by the time tó bá feel pé o ti ń study ẹ̀ o ti ń get ẹ̀ o ti ń mọ̀ she opens another chapter for you bó sì jọ ọkùnrin náà ni when you think you have known him he opens another chapter for you that is human being for you human being is unpredictable Ọlọ́run nìkan lèèyàn lè gbẹ́kẹ̀lé lọ tààrà lọ títí so gbọ́n relationship ọdún 5 ọdún 6 ẹ kúkú kọ́ tiẹ̀ kálukú yín ó lọ kọ́ ẹ lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé yín ẹ mọ̀ ṣe bí ẹ mọ̀ ní relationship gan ó bẹ́tà ju pé kẹ́ ẹ wá mọ̀ ṣòfò ara kẹ́ ẹ mọkùnrin ò really ní much láti lose so kẹ́ ẹ mọ̀ wọn ara yín o ọ̀rọ̀ tèmi ò lópin sí ẹ ṣeun.